Bàbá Enoch Adébóyè wọ́n sọ̀rọ̀ lórí àwòrán wọn kan tó ṣàfihàn ibi tí wọ́n ti ṣiṣẹ́ ájì gẹ́gẹ́ bí aláàjì. Wọ́n ṣàlàyé nípa àwòrán ọ̀hún lórí ayélujára. Olùṣọ́ àgùntàn àgbà àti adarí ìjọ Redeemed Christian Church of God, Pastor Enoch Adébóyè, wọ́n ti bá gbogbo àwọn ènìyàn sọ̀rọ̀ lórí àwòrán wọn kan tó bọ́ sí orí ayélujára, tí àwòrán ọ̀hún tó sì ṣàfihàn bí bàbá ṣe múra gẹ́gẹ́ bí aláàjì tó ṣẹ̀ṣẹ̀ ti Mẹ́kà dé. Bàbá Enoch Adébóyè wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí níbi ìsìn àkọ́kọ́ tí wọ́n ṣe ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 4 oṣù kínní ọdún 2024. Èyí tí wọ́n ṣàlàyé wípé àwòrán ọ̀hún tó bọ́ sórí ayélujára òun ló ní í ṣe pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ṣe àdàmọ̀dé àwòrán ọ̀hún. Wọ́n sì pè kinní ọ̀hún ní AI generating picture gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ṣàlàyé wípé àwòrán ọ̀hún ló ti fọ́n sí orí ayélujára láti bí inú oṣù kejìlá, tí àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n sì ń pín àwòrán ọ̀hún wípé ẹ wo bàbá Enoch Adébóyè bí wọ́n ṣe ń ṣiṣẹ́ hajj ní Mẹ́kà. Tẹ́ bá gbàgbé, àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n bá jẹ́ ọkùnrin tí wọ́n bá lọ sí hajj, àwọn ni wọ́n ń pè ní aláàjì. Nígbà tí àwọn obìnrin ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n bá lọ sí orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n lọ ṣiṣẹ́ hajj, àwọn ni wọ́n ń pè ní aláàjà. Bàbá Enoch Adébóyè wọ́n ṣàlàyé wípé àwọn òkè ìgbà kankan lọ sí hajj tàbí ṣiṣẹ́ hajj. Àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò, àwọn ni wọ́n ṣe àdàmọ̀dé àwòrán yìí tí wọ́n sì fi ojú àwọn sí wípé àwọn ṣiṣẹ́ hajj, kí gbogbo àwọn ará ìlú kí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí wípé ìròyìn àti àwòrán tí ẹ̀ ń wò yìí kì í ṣe tàwọn o. Títí àwọn gangan àwọn ò lọ sí hajj, bẹ́ẹ̀ ni àwọn ò ṣiṣẹ́ hajj gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n tún á rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n máa ń ṣe àdàmọ̀dé irú nǹkan báyìí kí wọ́n sọ ṣe o, torí pé Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò bá ṣe pé kó ronúpìwàdà. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń wo fọ́nrán fídíò yìí. Ẹ follow, ẹ subscribe, kẹ́ ẹ sì bá wa share, ẹ kọ́mẹ̀ǹtì. Ojú yín ò ní fọ́ láṣẹ Ìdùmarè. Ire fẹ́nìkọ̀ọ̀kan wa o.